Ìjọba ìpínlẹ̀ Kwara gbé ilé ẹ̀kọ́ girama méjì ti pa nílùú Ìlọrin o. Ìjọba ìpínlẹ̀ Kwara ti gbé ilé ẹ̀kọ́ girama méjì, ìyẹn Government High School Adéta àti Government Day Secondary School Adéta nílùú Ìlọrin ti pa o. Kọmíṣánná fétò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Kwara, Ọ̀gbẹ́ni Ọlọ́ngbẹ́bẹ̀ Lawal, ló máa ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó fi síta wípé ìjọba mọ̀ ti àwọn ilé ẹ̀kọ́ náà látàrí aáwọ̀ tó bẹ́ sílẹ̀ láàrin àwọn akẹ́kọ̀ọ́ láti ilé ẹ̀kọ́ méjèèjì. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣe ìdánwò àṣekágbá ilé ẹ̀kọ́ girama WAEC nìkan ó ní wọn yóò mọ̀ fún ní àyè láti máa wọnú ọgbà ilé ẹ̀kọ́ náà báyìí. Kọmíṣánná ètò ẹ̀kọ́ máa sọ wípé ìjọba ìpínlẹ̀ Kwara kò ní faramọ́ ìwà jàgídíjàgan táwọn akẹ́kọ̀ọ́ ń hù tó lè máa dá fàákájà sílẹ̀ àti fìtínà nínú ilé ẹ̀kọ́. Ó wá rọ àwọn òbí àti alágbàtọ́ láti máa rí dájú pé wọ́n máa ń bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ láti yàgò fún ìwà jàgídíjàgan nílé ẹ̀kọ́. Lásìkò tí àwọn oníròyìn tí wọ́n ń fi ọ̀rọ̀ wá ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ náà lẹ́nu wò, ìyẹn ọ̀dọ́mọkùnrin Lukman Mohammed, máa sọ pé ìjà tó wà láàrin ilé ẹ̀kọ́ méjèèjì náà máa ti ń wáyé tipẹ́tipẹ́ o. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé lọ́pọ̀ ìgbà oníjà máa ń wáyé láàrin àwọn ilé ẹ̀kọ́ méjèèjì náà. Nínú ọ̀rọ̀ tiẹ̀, Ọ̀gbẹ́ni Yusuf tó jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ náà máa sọ wípé àdá ni àwọn akẹ́kọ̀ọ́ náà ni wọ́n máa ń yọ síra wọn o, tí wọ́n fi ń léra wọn káàkiri inú ọgbà. Ó ṣàlàyé pé ìbẹ̀rùbojo máa gbalẹ̀ lágbègbè náà ní ọjọ́rú Wednesday tí í ṣe ọjọ́ 14 oṣù karùn-ún ọdún 2025 yìí, lásìkò tí àwọn akẹ́kọ̀ọ́ náà tó ń fi àdá tí wọ́n fi lé ara wọn kiri inú ọgbà ilé ẹ̀kọ́ náà. Ọ̀gbẹ́ni Yusuf máa tún sọ pé lọ́pọ̀ ìgbà obìnrin ló máa ń dájà sílẹ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ méjèèjì náà. Ó ní ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ náà tí ó ń béèrè ìdí tí wọ́n fi ń jà lọ́wọ́ rẹ̀. Máa ṣàlàyé fóun pé àwọn akẹ́kọ̀ọ́ náà rèé wọ́n máa gba ọ̀rẹ́bìnrin ara wọn mọ̀ ní, ìyẹn ló máa fà á tí ìjà fi ṣẹlẹ̀ láàrin wọn. Ọ̀kan lára àwọn òbí àwọn akẹ́kọ̀ọ́, arábìnrin Mújì, máa sọ pé aáwọ̀ ilé ẹ̀kọ́ méjèèjì náà máa nílò ìgbésẹ̀ kíákíá o. Arábìnrin Mújì wá rọ ìjọba ìpínlẹ̀ Kwara láti mọ odi tó máa ga tó jẹ́ pé yóò fi pààlà pẹ̀lú ilé ẹ̀kọ́ méjèèjì tí ó wà láàrin wọn o. Wọ́n láwọn oníròyìn wọ́n máa gbìyànjú láti bá alukoro àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara sọ̀rọ̀. Wọ́n ní ṣùgbọ́n gbogbo ìgbìyànjú wọn báyìí pàbó ló máa já sí. Wọ́n ní wọ́n máa ṣàbẹ̀wò sí ilé ẹ̀kọ́ náà ní ọjọ́bọ̀ Thursday. Wọ́n ní ṣe ni gbogbo ilé ẹ̀kọ́ náà ló máa dá páropáro. Wọ́n ní kódà ṣe làwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ náà ni wọ́n ń dá àwọn akẹ́kọ̀ọ́ padà sílé wọn o. Àyàfi àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé wọ́n fẹ́ ṣe ìdánwò WAEC nìkan ni wọ́n fún láyè láti wọnú ọgbà ilé ẹ̀kọ́ náà. Kí Ọlọ́run ọba Elédùmarè ó sọ ọmọ èmi àti yín lọ́mọ o, ó má sọ ọmọ wa ní pàpà ńlá gé ọmọ o. Àdúrà gbolúwa Tóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Ẹ ṣé ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa wo ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé ó pọ̀ tẹ́ ń wò wá o, a kú ìsinmi òpin ọ̀sẹ̀ lágbára Ọlọ́run ọba Elédùmarè. Ìṣọ́ Ọlọ́run ààbò rẹ̀ tó nípọn yóò dájú lórí èmi àti yín.